Nítòótọ́ ni wípé ó dára púpọ̀ kí obìnrin ìyàwó ilé kó máa fi àdúrà ran ọkọ rẹ̀ lọ́wọ́ ní gbogbo ìgbà kí ọkọ òun má bàa ṣubú sínú ẹ̀ṣẹ̀. Àmọ́ ìbéèrè ni wípé kí ni ipa tí ọkùnrin ń kó gan-an náà láti make sure páwọn náà ò ṣubú sínú ẹ̀ṣẹ̀ nígbà tí sisi rogodo tó ń bẹ nínú ọ́fíìsì yín tó díjú páípáí tẹ̀yin náà díjú padà tàbí tó fi nóòtì há yín lọ́wọ́ tẹ̀yin náà ti bá pò tẹ́ẹ̀ka tẹ́rẹ̀ẹ́rìn músẹ́ ìyàwó lédè wà lórí ìkúnlẹ̀ kò yín yé má gbàdúrà fún yín ẹ ṣe wá ṣọ̀pẹ́ yín fúnra yín kọ́lẹ̀ ń dènà àdúrà. Nítòótọ́ ni pé daughters of Jezebel àwọn ọmọ Jezebeli ló kún tàbá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọmọ omi ni wọ́n dẹ̀ mọ̀ tí wọ́n wá ògo ọkùnrin ni wọ́n fẹ́ bàjẹ́ wọ́n dáwọn ọkùnrin yẹn mọ́ wọ́n máa ń wá wọn káàkiri ní tó bá ti rí wọn wọ́n ti mọ̀ wọ́n wá lé wọn títí tí wọ́n á fi mú wọn balẹ̀.